ni kò ní gbà àmọ́ bọ́ bá lẹ́bùn ni ànábì ọgbà yọ̀ dàpọ̀ inú tèmi náà dùn láti gba ẹ̀bùn bàbá wa Aláàfin Ọ̀yọ́. kábíyèsí o. ẹ dákun on a more serious note inú mi dùn púpọ̀ pẹ̀lú ohun tí mo bá lọ́dọ̀ bàbá wa Aláàfin dáadáa Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo ẹni tí ń bá ń ṣe tọ́lọ́run Ọlọ́run ó ṣe tiẹ̀ ẹ̀yin ẹ sá máa kú òǹbí tọ́lọ́run bá wà gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń júwe fún yín pé ibi Ọlọ́run wà ni o ntọ́lọ́run fẹ́ ni o bọ́lọ̀ ti fi àgbè kà ní o ẹni bẹ́ẹ̀ náà lọ tẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní padà lẹ́yìn yín láíláí. ara ń tí mo bá bàbá sọ nínú ilé kẹ́ gbọ́ mo ní a máa gbọ́ pé Ọ̀yọ́ ló làṣà Ọ̀yọ́ ló nìṣe àwa rí pírátíkà rẹ̀ lónìí njẹ́ èmi ti ń lọ bí wọ́n ti ń wí láwà ní ìmáàmù ẹ̀mí ò rí bí tí ìmáàmù ti gbọ̀ parí o. Allahu Akbar. bàbá tún fún ìmáàmù lọ́pàá àṣẹ. Allahu Akbar. ṣé wàá mọ̀ tó máa ń jí bàbá wí òun ẹ̀yin ló kù tí mo fẹ́ dájú ọ̀rọ̀ kọ o. bẹ̀rẹ̀ látòrí gbogbo àlùfáà Ọ̀yọ́ bàbá Aláàfin sọ pé àṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn àṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn nílùú Ọ̀yọ́ yìí ta ni wọ́n làwọn gbé ilé lọ́wọ́. bàbá imam. ń gbọ́ o. bàbá imam. ẹ wí lẹ́ẹ̀kan sí o. bàbá imam. sẹ́ẹ̀jì orí bẹ́ẹ̀. inshallah. ẹ̀jì orí bẹ́ẹ̀. inshallah. ẹ̀jì orí bẹ́ẹ̀. inshallah. èmi náà wá fi dá yín lójú bí ẹ bá gbà kí báwọn bàbá wa Aláàfin ti láwọn fẹ́ yìí ká ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ wà lọ́wọ́ bàbá wa ìmáàmù bàbá wa ìmáàmù tèmi mọ̀ yìí Ọlọ́run ò ní ṣì wọ́n lọ́nà. àmín. wọn ò ní kó yín lọ bí tí Ọlọ́run ò lọ́wọ́ sí. àmín. bi'idhnillahi ta'ala. nítorí ń wí bẹ́ẹ̀ mo ti sọ dí kan nulẹ̀ tó sọ mí nísìnyí. ara ń tí mo mọ̀ ń pa the Grand Chief Imam of Oyo Land Oyo Kingdom mo ló di 40 ọdún ó di mẹ́rin 36 solid years tèmi àti ìmáàmù ti já lájọṣepọ̀. Allahu Akbar. ara tí mo mọ̀ tí mo lè jẹ́rìí rẹ̀ ń bi gbogbo nípa ìmáàmù yín lọ́yọ̀ọ́ òun ni pé ẹni tó kéwú tí kéwú kápá rẹ̀ ní ìmáàmù Ọ̀yọ́. Allahu Akbar. ìrò pé gbọ́ mi yé ọ̀pọ̀lọpọ̀ tó kéwú lónìí wọ́n ń hùwà bí ìgbà tó ipá wọn kápá kéwú ni ìbí ọba wù wọ́n ni wọ́n yí kéwú lọ ìbí ọba wù wọ́n ni wọ́n lọ àyà Kùránì lọ́rùn lọ àmẹ́ni Ọlọ́run bá ní ó kéwú kíkéwọ́ kápá ẹ jẹ́ ń fún yín láṣìírí kan bẹ́ẹ̀ bá fẹ́ gbà nǹkan kan lọ́wọ́ bàbá ìmáàmù ẹ sá ti pé àyà Kùránì kan wí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni tí kéwú kápá nù bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ìmáàmù yín yìí àtàwọn àtẹ̀yìn náà Ọlọ́run ní jára padà sí ibú. àmín. bàbá wa jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nínú òfin ẹ̀sìn ẹ̀yin àlùfáà ní ń bá sọ̀rọ̀ ń pàtàkì òun ni as-sam'u wa ta'a. bàbá rí aláṣẹ gbogbo Ọ̀yọ́ lójókòó yìí aláṣẹ gbogbo Ọ̀yọ́ ni mo wá gbé àṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn léta ni lọ́wọ́ le Grand Chief Imam Ọ̀yọ́ lọ́wọ́ ẹni ọba takò máa mú ọtakò àṣẹ Ọlọ́run o. Allahu Akbar. lópin ìgbà tí máàmù náà ò ní pàṣẹ ntọ́lọ́run ò wí mo sì ti aṣọ yín léyìn pẹ̀lú ògo Ọlọ́run. inshallah. ìmáàmù wa yìí ń bẹ nú àwọn tó jọ Abubakar Siddiq ọ̀gá wa àgbà radiyallahu anhu. Abubakar Siddiq bó ti mọ kéwú tó ní wọ́n wá bi Abubakar nítumọ̀ a word kálímẹ̀ ẹ̀yọ̀ kan nú alukurani nbi tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀dẹ́ tó ní wà fakihatan wà abba mata'an lakum an'amikum. wọ́n ní ya khalifata rasulillahi sallallahu alayhi wa sallam mal ab
kí lọ́lọ́run pè ní abu yìí Abubakar ní ayusama'in tudhilluni wa ayu ardin tuqilluni in qultu fi kitabillahi ma la a'lamu. Abẹ́ sánmà wo ni ó gbà mí, orí ilẹ̀ wo ni tẹ́ bí n bá sọ nǹkan kan tí ń mà nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àrólé ànábì ni o. Allahu alayhi wa sallam. Ọ̀pọ̀lọpọ̀ tí ń da ẹ̀sìn rú kódà ń da ayé rú lónìí púpọ̀ rẹ̀ wà lọ́dọ̀ ẹ̀yin àlùfáà o, ẹ má bínú o, látàrí pé a kò la kí lọ́lọ́run fẹ́ á wí èwo ni ó fẹ́ á wí. Ẹjá wa náà jọ àwọn tó yà jọ yìí, èyí tá a fà bá mọ̀ kó wí, èyí tí ó bá mọ̀ kó pa àti mọ̀ kéré èèyàn bọ́ igbe èèyàn ga ni. Ebe gbọ́ pé Mọ́mù Málìkì lágbà gbogbo àfa ibi àwà yìí gbogbo West Africa ọmọ kéwù Mọ́mù Málìkì ni wa. Wọ́n ní wọ́n wá bá Ìmáàmù Málìkì ńjọ́ kan, àwọn èèyàn wá ń bí ń béèrè ẹ̀sìn, wọ́n bí dórí 40. Ìmáàmù Málìkì ní mẹ́rin lè sí ẹ̀ ń bẹ́lẹ̀ àti ìmọ̀ 36 answers. Allahu akbar. Ó wá jọ àwọn tó wá béèrè pé ẹ mọ̀ bí a ti wá ni láti ilẹ̀ Iraq lọ́hùn over 1,000 miles away. Àwa dé ẹ wá ń pè lá adìrì, ẹ wá ń pè àti mọ̀yún. Ẹ pé kí ni máa mú àwọn àlùfáà tó bẹ̀rù Ọlọ́run, àwọn àlùfáà àti kéwú kápá wọn tí wọ́n mọ̀ pé àwọn ọlọ́ jẹ́jọ́ lálùkìyámà gbogbo ń tàn bá wí. Èyí ni ò sí mọ́ gbogbo ń tẹ̀ ń gbọ́ lórí social media ránran lónìí o. Ìmáàmù Málìkì ni májì ọmọ nínú ilé mi yìí ló ti sọ pé Málìkì ló wọn ọmọ bọ́ bá dé ọjà Mẹdínà tí gbogbo èèyàn pé ọwọ́ akéde ń bẹ̀ ọ́ pé inna Malikan la yadiri. Àbí Málìkì ní ọ̀rọ̀ ẹ̀sìn olóhùn ọmọ. Ẹ dákun èyí ń lékún pò Málìkì ní àbódìkù, wàláhì ó lékún pò Málìkì ní inú tọ́lọ̀ ń ṣe fún Málìkì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí. Málìkì kọ tírà ó pè ní al-Muwatta, èyí táwọn bàbá wa máa ń pè ní Muwatta. Àwọn èèyàn wá rí i pé tírà yìí máa ń gbajúmọ̀, òǹkàlùkù tó ní kálàmì náà wá ń lọ ṣe tírà àwọn náà ń pè ní al-Muwatta. Fabadala min an najida muwatta'an wahidan fa idha bina najid muwatta'at. Ọba di pa àwọn Muwatta bá pọ̀ ń lù. Ẹni ọjọ́ ànípò tírú àwọn bàbá wa yìí wà ń jọ náà, òun ni khalifa gbogbo mùsùlùmí, òun la láṣẹ gbogbo ìlú. Bí àwọn bàbá wa ti ṣe fún Ìmáàmù Ọ̀yọ́ yìí, bẹ́ẹ̀ la khalifa àjọ náà gbé gbogbo àṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn, ó gbà pé Málìkì lágbàfà. Ó wá ké sí Málìkì pé n tó kù ni pé Muwatta àwa dá Muwatta gidi mọ̀mọ́ yàtọ̀ fún pàǹdà. Òun ò issue ordinance òfin tí ó sọ pé òun proscribe gbogbo tírà tí wọ́n bá sọ ní Muwatta àyàfi Muwatta al-Imam Malik. Allahu akbar. Ẹ̀yin àfa àbẹ̀ bá gbọ́yìn lónìí kílẹ̀ yín ó ṣe ẹ̀ ní pé njòlẹ̀ kéde bàbá ṣé orí rédíò ní ká lọ àbórí tẹlifíṣàn àbí social media kí wọn ó pé àfa mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ máa fẹ́ mi nìkan gbogbo àfa tí máa ń ronú bẹ́ẹ̀ ń jíṣẹ́ èṣù ni kò jíṣẹ́ Ọlọ́run. Allahu akbar. Kí ni reaction Málìkì ń jọ yìí? Málìkì wá lọ bá khalifa láàrin kan òun kan ó ní la taf'al ya khalifa, òun bẹ̀ ọ́ ya amiral mu'minin ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má fòfin de tírà Muwatta ẹnìkan, àmọ́ mo fẹ́ assure yín wípé ẹ fi gbogbo Muwatta àti ilẹ̀ kó ń kálukú ẹni ọba tún kù tó fẹ́ ṣe tírà tí ó pe tiẹ̀ náà Muwatta kóun náà lọ́ọ́ ṣe tiẹ̀, àmẹ́ lọ́ọ́ mọ̀ pé ma kana lillahi fasayabqa. Muwatta téèyàn bá kọ́ nítorí tọ́lọ́run nìkan ní ọ̀sẹ̀ kù, mélòó ló kù tá a mọ̀ mọ́ lónìí? àmọ́ Muwatta mi mọ́ lónìí àfi Muwatta àlìmọ́ àsóhun nìkan ní tọ́lọ́run. Ẹ dákun gbogbo ẹ̀yin àlùfáà ẹ já lọ tán àánú yẹn wá sí o.
ẹ jẹ́ àpèpè sí tọ́lọ́run ni ẹ má jẹ́ àpèpè sọ́dọ̀ ara wa. ìmáàmù tẹ nílọ́yọ̀ yìí is a very good example for you. níbi tí ẹnìkan mọ̀ pé màmú wà ní kábíyèsí ti lọ́ọ́ mú màmú. Allahu akbar. nbọ̀tà ẹlòmíì ọ̀fẹ́ lè dá màmú yín mọ̀ tẹ́lẹ̀. dá wọn mọ́ o. àbí bẹ́ẹ̀ bá dọ́gbọ́n sí fún mi lógún. mi ò dá wọn mọ́ o. àfi tí máláìsàn òkè bá tó àṣírí fún yín lógún. dá màmú yín mọ̀ tẹ́lẹ̀. àsìkò tí wàá dé tẹ́ dá màmú mà lórí dáadáa. àmọ́ ẹ jẹ́ àfitì ìmáàmù yìí náà kẹ́kọ̀ọ́. ọlọ́run ní fi yàn hàn. ọlọ́run ní gbé yàn ta. ọlọ́run ní yànyàn nípò. ọlọ́run ní fi ní ṣaṣáájú. ìmáàmù yìí is a very good example for us. bàbá wa igi ogun ẹ̀rọ ọmọ bàmí bẹ́ẹ̀ bá dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. akaramakumullah bẹ́ẹ̀ ni èmi wọn bá ti dúró ní hajj tó lọ náà nù ọlọ́run ọ̀sán pọ́nlẹ̀ yín jù báyìí lọ. gbogbo ń tẹ́ ṣe àtẹ̀yítà wa má àtẹ̀yítà mà ọlọ́run ma o ọlọ́run ó fi san yín lẹ́san dáadáa. nínú àwọn tó dúó ní dúó dáadáa pẹ̀lú bàbá wa Chief Imam òun ni bàbá wa tẹ rí lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n dúó lórí òdodo ọlọ́run ò ní padà lẹ́yìn tìyín náà. ìfẹ́ dá bàbá jókòó púpọ̀ inú mi tó dùn ní fi ń sọ ní tí ń sọ yìí mo ní mo ti bá màmú sọ̀rọ̀ nulẹ̀ bàbá wa aláàfin sì ti gbọ́ pa àṣẹ ẹ̀sìn fún ìmáàmù ọwọ́ àdọ́wọ́ ẹ̀yìn àyínmà tó kù ọ̀dọ́wọ́ ẹ̀yìn àlùfáà tó kù ẹjásẹ̀ náà kù o mo ní àìdúróǹbi ntí ọlọ́run fẹ́ tọ́pọ̀lọpọ̀ àfáà tá a ti gbà kí yòròyòrò ayé kọ́ máa pè wá lọ bòmíì òun lọ bá yé jẹ́ mọ́dàkọ̀ mọ́mù Málìkì lẹ́ẹ̀kan rahimahullah alfa gbà fún mọ́mù Málìkì ni wọ́n ń pè ní Rabi'atu ar-Ra'yi pẹ̀lú ògùn ọlọ́run alimamu Rabi'a wọ́n ní wọ́n rí ní gbòòrò Madina njọ́ kan yabki ń sunkún àwọn èèyàn wá ní kí ló dé bàbá omi ní lójú yìí kíni ń pa ìmáàmù Rabi'u lẹ́kún níjọ́ náà qala Rabi' rahimahullah ustuftiya fil islam man la ilma lahu alfa ni tó pa mí lẹ́kún ni pé àwọn èèyàn sì ń lọ béèrè ẹ̀sìn lọ́dọ̀ ẹni tí ó mọ̀. Allahu akbar. gbogbo ń tọ́ ba ayé jẹ́ lónìí ni o ẹ̀yin náà mọ àwọn tí ẹ bí tí wọ́n sọ fún yín pọ́lọ́ ń wí báyìí ànábì wí báyìí ẹ̀yin náà ò ní lọ ọ̀dọ̀ wọn àwọn tí ó kun lọ́dà tí ó pọn léwé fún yín ọlọ́mọṣà sàmànà wa o lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ìlú Ọ̀yọ́ bàbá wa Chief Imam Ogbomoso mo rò pé ti dìde ní alhamdulillahi rabbil alamin àwọn máàmù tá a fẹ́ kẹ́ wò kọ́ sínú o ọlọ́run tó kọ́ yín náà máa ṣe di bẹ́ẹ̀ ti wà yìí ọlọ́run ní jẹ́ máa padà sí ibú àìní máa ṣe máa ọlọ́run ní kọ́ díẹ̀ sí yín ọlọ́run wà lo ẹ̀yin méjèèjì àti gbogbo àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn bàbá wa ìmáàmù Èkó bàbá wa gbogbo ìmáàmù kọ́dà bàbá wa Chief Imam ńlọrin ọlọ́run ó lo gbogbo yín bí ètò wa ṣe ń bí abákù sí. wa sallallahu wa sallim wa barika ala nabiyyina Muhammadin wa alihi wa sallam. jazakumullahu khairan. ẹ pé Allahu akbar. Allahu akbar. alamasa san bàbá wa ní ẹ̀san olóríire. Allahumma amin. ẹ dákun torí ọlọ́run àsìkò wa wọn pọ̀ mọ́ so àní máa jẹ́ kí ọ̀rọ̀ kankan kó gùn mọ́ báyìí bàbá wa gbà. ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi pé bàbá wa Sheikh Alhaj Toliat Yunus Chief Imam Doctor Yunus Talaha Ayilara Adesina the Grand Chief Imam of Ogbomoso Land. fún gbogbo tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́. àwọn ni wọ́n wà bá wa sọ ọ̀rọ̀
àwọn èèyàn ti ń gbẹ̀ngbẹ́. ẹ wo àwọn èèyàn ti ń gbẹ̀ngbẹ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. bàbá mi. àmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún yóò gùn. àmọ́ mo mọ̀ wípé látijọ́ ta ti mọ bàbá wa Imam Ògbómọ̀ṣọ́ kò sí àṣàdànù nínú ọ̀rọ̀ wọn. bàbá mi Abímbárà. ọlọ́run mọ́sà jẹ́ kí a rí wọn pẹ́. lónìí. àwọn àfa àtọ́jẹ́ wípé yanfauna tààrí faligali. Imam Ògbómọ̀ṣọ́ ní 10 minutes. bàbá wa Imam Ògbómọ̀ṣọ́ ahlan wa sahlan wa marhaba bikum. ìjókòó tí àwọn èèyàn ti jókòó pẹ̀lú pọ̀ ní kọ̀ọ̀kan. Ọ̀yọ́ Aláàfin lẹ́wà. ṣé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ẹ dákun ẹ tún àga ẹ jọ. min fadlik nọọmọkùn ya sheikh aya ẹ jókòó maadala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. يا واحدا جل عن قدر وعن عدد. يا واحدا جل عن قدر وعن عدد. أشكو إليك ولا أشكو إلى أحد. أشكو إليك ولا أشكو إلى أحد. يا كاشف الضر والبلوى مع النقم. يا كاشف الضر والبلوى مع النقم. يا مالك الفضل والخيرات يا سندي. يا مالك الفضل والخيرات يا سندي. يا فارج الهم فارج ما بليت به. يا فارج الهم فارج ما بليت به. ومن سواك بهذا الهم يا فردي. ومن سواك بهذا الهم يا فردي. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ejòkéjò tó bá gbọ́ pọ́lọ́ mi. Ó di dandan ó ti gbọ́jọ́ kú. Ẹni rókúrò wá tí ò bá padà ìgbé ẹ̀kún kó sọ nílé wọn. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ìṣàkóso lẹ́lẹ́jà ń ṣẹ́jà. ìrẹ́kúrẹ́ lẹ́lẹ́rán rẹ̀ràn. ẹ̀mí ròkúrò wà látòkè délẹ̀. ìṣàkóso nìkan Ọlọ́run ṣàwọn. Ọlọ́run dákun má tanná àdánwò. Sàtì àdákun má tán ti ìbànújẹ́. Sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀. ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Bàbá wa Aláàfin Ọ̀yọ́. Kábíyèsí o.
bàbá wa ikú bàbá yèyé. kábíyèsí o. aláàfin ọ̀wọ́ adé. kábíyèsí o. ẹlẹ́wù ẹ̀tù kínní. kábíyèsí o. ẹ ṣe kábíyèsí aláàfin. kábíyèsí o. ẹ sọ pé yíyọ ní yẹyẹ lé ayọ̀ bá kalẹ̀. irọ́ ní irọ́ àdàbà àrọ̀bà. aṣọ lékeleke kì í dọ̀tí. ọwọ́ ọ̀la ọba tó kéré. ọba wa tí a wí ọba wa ti dé. onílé pọ́n balẹ̀ àní ládàá. balẹ̀jò pọ́n balẹ̀ àrè. rọrùn. àwa àtàwọn pọ́n balẹ̀ ká máa ṣòfò ọmọ. yíyẹ ní yẹyẹlé ayọ̀ bá kalẹ̀. aláàfin ọlọ́jọ́ dá fún yín. àdàbà àrọ̀bà. eléyìí tó ẹ ṣe fọwọ́ mùsùlùmí yìí dá ó pé alọ́rùn. ìtẹ̀yìn náà fẹ́ lọ́wọ́ máa ṣe fún yín. ọ̀la ọba àtòkèrè. mo ti ká láàfin bàbá ìmáàmù mo kí yín kí n tó kí bàbá ìmáàmù níwọ̀nba ìṣẹ́jú márùn-ún tó kù ìṣẹ́jú mẹ́wàá wọn fún mi mo ti lo márùn-ún. hayakumullah. bàbá wa ìmáàmù àná lọ́yọ̀ọ́ bàbá wa fadilatu sheikh Masoud Abdulgani Adébáyọ̀ Ajokidero ọlọ́run kó má ṣe ìbá wa kẹ́ wọn. àmín. bí n bá sọ pé Ọ̀yọ́ ni àáfà Ògbómọ̀ṣọ́ ìtumọ̀ rẹ̀ lọ fẹ́ gbọ́ ìtorí màá máa sọ ẹlòmíì rò pé àsọdùn ni. bàbá wa ìmáàmù àná lọ́yọ̀ọ́ wọ́n kọ́ èmi ń kéwú direct ni. hayakumullah. ní Markaz ní Abíọ́lá mo kéwú wájú wọn tí wọ́n ṣẹ̀ sáàmù fún mi tán máàkì ẹ̀tàn ni mo páàsì. hayakumullah. èyí wá ṣèyún nìkan nínú àwọn àfáà tá a lọ wájú wọn nù lé ńgbà bá kúrò ní ekéwú tá a tún tẹ́tíà pé eléyìí ò yé wa ẹ̀tún akọ́ àbódà tí eléyìí àmọ́ bá ṣe tú ẹ bá wa tú nínú ẹnu tá a lọ mọ́ bá nù lé ní bàbá wa ìmáàmù Ọ̀yọ́ tànáwà. Allah. kódà ńgbà tí mo di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ èmi àtúmọ̀ wá nù lẹ́nu yàrá wọn lémi wọn nìkan á wà tilẹ̀kùn mọ́rí wọn ó tán máa kọ́ mi ń jíà. Allah. bàbá wa ìmáàmù Ọ̀yọ́ tàná ọlọ́run mọ́ṣá ìbá wa kẹ́ wọn. àmín. Allahumma ighfir lahu warhamhu. àmín. wa'afihi wa'fu anhu. àmín. wa wassi' madkhalahu. àmín. wa akrim nuzulahu. àmín. Allahumma naqqihi min adh-dhunub. àmín. kama yunaqqa thawb al-abyad min ad-danas. àmín. wa ba'id baynahu wa bayna khatayahu kama ba'adta bayna al-mashriq wal-maghrib. àmín. bila hawla wala quwwata illa billahi aliyyil azim. mo kí wọn bàbá wa imam mo kàn fẹ́ sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta tó kù gẹ́gẹ́ bí ẹni tí ó ní experience díẹ̀ jù yín lọ láàyè yìí wọ́n jù mí lọ lọ́jọ́ orí ẹ̀wọ̀n èsẹ̀gbẹ́ mi ṣùgbọ́n èmi èsẹ̀gbẹ́ wọn láàyè yìí. bẹ́ẹ̀ni ìjọ tó pọ́dún mẹ́rin tí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wọ́n dé. ìgbà ẹ máa gbọ́ ẹ wá gbọ́ kiri kan èmi jẹ ìmáàmù ní 11/11/2021 ìjọ títọ̀dọ̀ mi pọ́dún mẹ́rin gẹ́rẹ́gẹ́ ni wọ́n appoint àwọn ní 11/11/2025. Allah. torí bẹ́ẹ̀ senior ìmáàmù Ọ̀yọ́ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́. hayakumullah. ọlọ́run ò ní jí ó bàjẹ́. àmín àmín. mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí experience imam fún bàbá wa ìmáàmù Ọ̀yọ́ bàbá ìmáàmù Ọ̀yọ́ ẹgbọ́n tí mo fẹ́ wí dáadáa wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. fakulu lẹ́dí yẹlikahu fi muhabbabu. fakulu lẹ́dí yẹlikahu fi muhabbabu. torí pé asiru ala nahajin yàrá nasu gairahu. asiruna ala najin yàrá nasu gairahu. likuli murin fi ma yuhawilu madhabu. likuli murin fi ma yuhawilu madhabu. bàbá imam. wa ma takunil aliyahu himmata nafusihi. mo mọ̀ pé n tó wà
wà lórí ẹ̀mí yín tí mo mọ̀ dáadáa gẹ́gẹ́ bí alásùnmọ́ tá a jọ jẹ́ òun ni pé kí ìsìláàmù kó gba Ọ̀yọ́ kan kí kẹ́sìn wa kó látúnṣe kẹ́sìn wa kó ga kọ́lọ́n lóyún sábà bí ẹ̀ mọ́ mọ̀ pé n ti ń bẹ lọ́mìí yín nù gẹ́gẹ́ bí àjọsọ wa. wà á máa ń tẹkùn ní àlìyá òhìn mọ́tànábùsì yìí. tó bá wá ṣe pé ń tẹ́ ẹ nílẹ̀ mi nìyẹn fàkúlù lẹ́dí yẹlkọ́ fi ẹ̀mú àbàbò. ọ̀rẹ́ imam gbogbo tí ò ní tẹ́ yín lọ́rùn lẹ́ẹ̀mọ́ bá pàdé ẹ̀ máa fara dà ní òbí èsè bẹ́ẹ̀ kò ní pẹ́ sùn yín. fàkúlù lẹ́dí yẹlkọ́ fi ẹ̀mú àbàbò. ọ̀rẹ́ imam gbogbo tí ò ní tẹ́ yín lọ́rùn láyé ni ó máa ṣẹlẹ̀ sí yín láàyè yẹn o ẹ máa farada lẹ̀ sí ó fi ga o bẹ́ẹ̀ bá farada mẹ́sì ò ní ga àkọ́kọ́ nu àṣírò àlànà. àṣírò náà lànà àjẹyẹrọ náà ṣùgbọ́n ìrọ̀wọ́. sẹ́ẹ̀rí gbogbo àwọn tá a jọ wà ní sáfù tá a wà yá àtẹ̀yìn náà tẹ́ jọ ìwà yìí ní ìsìn ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí kálukú ń wò àwòbí kan náà o. àṣírò náà lànà àjẹyẹrọ náà ṣùgbọ́n ìrọ̀wọ́. likulli mrihin fima yuhawilu madhhabu. likulli mrihin fima yuhawilu madhhabu. ọ̀rẹ́ imam ẹ̀yin ni kẹ́yìn kan mọ bí tẹ́ ń lọ ẹ dojúkọ bẹ̀ kẹ́ ẹ wo bẹ̀ nìkan ẹ má wọ̀ tún ẹ má wò sí ṣe é rí tẹ́ ẹ bá ti ń wo bẹ̀ nìkan Ọlọ́run ọmọ ọkùnrin ṣùgbọ́n tẹ́ ẹ bá fi lè wo bòmí Ọlọ́run ó kú lẹ́yìn. likulli mrihin fima yuhawilu madhhabu. torí bẹ́ẹ̀ Ọlọ́run ò ní kú lẹ́yìn yín o ẹ dojúkọ bí ẹ ń lọ kẹ́ ẹ fèsì ẹ̀ ọba tí máa kún yẹn ò ní fi yín lẹ̀. àmín. tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ká ṣàdúrà fún màmú ká máa lọ. bẹ́ẹ̀ni. sọ pé kò ní í dẹ́kun lọ́la. àmín Ọlọ́run. fún bàbá wa Ìmámù Ọ̀yọ́ kò ní í dẹ́kun lọ́la. àmín. gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹ́kun lọ́la. àmín Ọlọ́run kò ní dẹ́kun lọ́la. àmín kò ní dẹ́kun lọ́la. àmín gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹ́kun lọ́la. àmín. Ìmámù Ọ̀yọ́ ayé ò ní mú ẹ. àmín Ọlọ́run. ayé ò ní mú ẹ. àmín. ọ̀tá ò ní jèrè tó bá ní okú. mọ́tò ò ní tẹ́gbìn mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀. omi ayé kò ní gbé ẹ lọ. kò ní dẹ́kun lọ́la. àmín kò ní dẹ́kun lọ́la. àmín gbogbo tó jẹ́ ìdùnnú ní. kò ní dẹ́kun lọ́la. subahana rabbika. rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulilayi. ẹ dákun bàbá wa láàfin kú bàbá yèyé. kábíyèsí o. ìtì bàbá wa láàfin ṣe èyí dàbí ọ̀dà.